ṣẹ́yìn náà ti gbọ́ bí Ọlọ́run ṣe gba gbajúgbajà òṣèré ilẹ̀ wa tó tún máa ń taṣọ ni Lizzy Anjorin lọ́wọ́ ikú láàrin gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ní ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa yìí tó tún máa ń talẹ̀ ti jáde láti ṣàlàyé bí Ọlọ́run ṣe kó òun yọ lọ́wọ́ ọ̀tá àti àwọn èèyàn búburú tó ń lépa ẹ̀mí òun tí wọ́n sì ń dúnkòkò mọ́ òun láti bí ọdún 8 sẹ́yìn. Ó ṣàlàyé gbogbo eléyìí nígbà tó ń sọ̀rọ̀ lórí nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin òun àti gbajúmọ̀ olórin ẹ̀mí ni Tọ́pẹ́ Àlàbí. Bí ẹ ò bá gbàgbé lọ́jọ́ 4 oṣù kẹrin ọdún tá a wáyé ní òṣèrébìnrin ilẹ̀ wa yìí ṣe ọjọ́ ìbí tí àwọn olólùfẹ́ rẹ̀ kan àti ọkọ rẹ̀ dáwọ́ jọ láti pe gbajúgbajà akọrin ẹ̀mí ilẹ̀ wa ní Tọ́pẹ́ Àlàbí láti wá kàn kú ìyẹn surprise kó sì kọrin kó bá ṣàjọyọ̀ ọjọ́ ìbí, ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà kò lọ bó ṣe yẹ kó lọ tó sì ti fa oríṣiríṣi ọ̀rọ̀ àti awuyewuye lórí ayélujára. Nínú ọ̀kan lára fídíò tí Lizzy Anjorin ṣe láti sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti olórin ẹ̀mí yìí ló ti ṣàlàyé bí Ọlọ́run ti yọ òun kúrò nínú ìjàmbá tó yẹ kó ṣẹlẹ̀ sí òun ní àyájọ́ ọjọ́ bí òun yìí. Ẹ̀yin ẹ gbọ́rọ̀ láti ẹnu Lizzy Anjorin tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Yèyé Mẹ́ṣọ́. April fún ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi, Ọlọ́run tó yọ mí, Ọlọ́run tí mo gbọ́dọ̀ máa sìn títí ayé ni. This is the whole concept. Lọ síbẹ̀, má bọ́lẹ̀, ó máa jáde, fẹ́ wá bẹ̀bẹ̀, ẹ rìkọ́ọ̀dù ẹ̀, ààrẹ òkú balẹ̀, tẹ bá ti ródán yẹn tán, á fẹ́ bú yín, tó bá ti bú yín, àwa kó gbogbo Kristẹni àgbáyé, àtún kò kojú ẹ̀. Ẹ jẹ́ ká máa wò títí July, tí gbogbo Kristẹni ayé bá máa kó ojú ẹ̀, ó ṣeéṣe kẹ́mi ẹ̀ bọ́. Ikú ló ré lórí mi lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ mi yẹn, ikú ló ré ní orí mi. Ìtorí ẹ̀ ni mi ṣe ní sàn kankan, mi ò ní sàn kankan. Ó dá kí ni mo fẹ́ sọ wájú ẹ̀yin ìyá àti bàbá mi. Ikú ló ré ní orí mi, torí tó bá jẹ́ wípé ẹ̀mí mímọ́ ò gbé mi wọ̀, tí n bá lọ fi ìtara pé yes wọ́n ṣe máa ṣe bẹ́ẹ̀, ẹ ní gbọ́ tèmi mọ́ o. Style tán lò fún mi 2019 náà repeat ní 2025 o. Ẹ tí ẹ ní fẹ́ gbọ́ tèmi mọ́, ẹ ní fẹ́ bí mo ṣe wàyè mi lọ́lọ́, mo máa dúpẹ́ títí ayé ni. Ṣé bí mi ni mo jókòó síwájú yín, ṣé bí mo jókòó síwájú yín, tó bá jẹ́ pé mo lọ bú èébú ni, àbí pé mo lọ lérí, àbí mi ò fi gbogbo nǹkan lẹ̀ fọ́lọ́run. Ṣé pásítọ̀ kan ló preach fún mi kí n tó fi gbogbo nǹkan lẹ̀ fọ́lọ́run? Ṣé wòlíì kan ni? Ṣálàfà kan ni? Èmi ni, torí pé a ti fi hàn mí pé 2019 is coming back on my birthday. Tó bá jẹ́ pé mo lọ bú èébú ni, mọ́mì, dáàdì tó wò mí, tẹ́ ẹ̀ ní fojú sunkún ọmọ, tó bá jẹ́ pé mo lọ bú èébú ni, tó bá jẹ́ pé mo lọ ro ìtara ni, tó bá jẹ́ pé mo lọ lo ẹran ara, oh Lord, ẹ ní gbọ́ tèmi mọ́. Ṣé rí nǹkan tó ṣe ní 2019 yẹn? Ṣé mọ̀ pé gbà tí mo ń try láti explain wípé wọ́n tẹ̀lé mi dé Mecca, pé wọ́n report mi sí Mecca, ọ̀rọ̀ ó ṣépè fọmọ. Ṣé rí pé kò sẹ́ni tó fẹ́ gbọ́ tèmi mọ́? Wọ́n fi ìyà yẹn jẹ ọ̀tá mi gbé ní 2019 o. Wọ́n jẹ lọ, inú wọn dùn, wọ́n dẹ̀ fi mí kó ọ̀rọ̀ jọ, àmọ́ tí ọ̀rọ̀ náà ti tán lójú wọn báyìí. The greatest mistake tí mo ṣe ní 2019 òun ni pé ìfẹ́ àfẹ́jù, trust, mo wẹ̀ sọ́wọ́ ni o. Ṣé wá rí fídíò tí mo ń pariwo ohun tí mo ní wọ́n ṣe fún mi 2019 yẹn, fúnra wọn náà fọwọ́ ara wọn gbé síta. Tí n bá kúrò ẹ̀yin ara Facebook kẹ́ máa já mi, àbí fúnra wọn kọ́ fídíò tán gbé síta yẹn tán fi ń stock mi kiri ní Mecca. Tó bá jẹ́ pé fídíò títí ẹni ṣó sì máa wà láyé lẹ́ni. They keep torturing my enemy emotionally. They keep looking for my enemy's life. They keep looking for slightest thing that could drive my enemy to depression and die. They are desperate to clean my enemies up. Ẹ gbọ́ mi, tí n bá ń ṣe show, àwọn náà máa wá bí tán máa ṣépè. Tí n bá dé ẹyọ kan padà wá kọ́ ti tèmi.
torí assignment yẹn ni pé ẹ bully ẹ to death ẹ pàdánù ẹ rí nǹkan tó ṣe fún mi ní Ìdúmọ̀tà, ẹ rí pé Ọlọ́run ló yọ mí ọjọ́ birthday mi Ọlọ́run ló yọ mí gbogbo àwọn ìyá àti bàbá mi tó dìde fún mi lẹ́ni nínú Kristẹni tí wọ́n wá ń sọ fún wa pé bí Jésù ṣe rí rèé ọba má lè sọ yẹn mọ́ ọba máa gbọ́ ṣé wọ nìkan ni kí ló gbójúlé ọba rí àwọn wòlíì Ọlọ́run tí ọ̀rọ̀ yín ò yé ọba rí àwọn ìyá àti bàbá mi tó dúró tán lẹ́ni gbogbo wọn ọba má rí òtítọ́ tó bá jẹ́ pé mo lọ bínú ni tó bá jẹ́ pé mo lọ sọ̀rọ̀ ni. Ó ti pẹ́ tí mo ti wà nínú ìrìn àjò yìí ó ti pẹ́ tá a bá rí ẹ̀dá kan tó bá ní má sọ̀rọ̀ set up ni ṣe rí tó bá ti ń sọ pé má sọ̀rọ̀ ibi tí wọ́n fẹ́ gbé èèyàn lọ rèé ipò tán fẹ́ gbé èèyàn lọ rèé ìdí tí mo ṣe wà nípò yìí ni wípé I have not become a speaker. Mo dẹ̀ ń sọ eléyìí fún gbogbo ẹ̀yin tí ẹ ní ọmọ tẹ́ bá gbọ́ pé wọ́n ṣàbúrú fọ́mọ yín ní school Bíbélì ò ní pé ẹni tí wọ́n fẹ́ pa kó dákẹ́. Don't tell victims to keep quiet. Àwọn ọmọ yín kan wà tí wọ́n go through nǹkan tí mo go through ní university. Ẹlòmíì go through nǹkan tí mo go through nílé ọkọ ẹ̀. Ẹlòmíì go through nǹkan tí mo go through níbi iṣẹ́ ẹ̀. But ability to embrace them, support them to face their fear. It was when I faced them, I become this. When I kept quiet, this is what they made of. This is what they turned me to. Tẹ́ bá ń sọ fún victims pé kó má sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ó ṣeé ṣe unknowingly kéèyàn máa gba ègún Bíbélì sórí àti Quran. Bó ṣe ń sọ pé kí ẹni tí wọ́n fẹ́ pa yẹn kó dákẹ́ tó ń sọ pé kó gbójú gbogbo yín tẹ́ ní kéèyàn dákẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ yín lè listen sí mi níwòyí 2019 níwòyí 2020 níwòyí April ṣé ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ mi rí kí ló fà tẹ́ ṣe fẹ́ rí mi nítorí pé gbogbo ohun tí wọ́n ń sọ mi ò lè fèsì mi ò mú àti fèsì a dẹ̀ ń sanwó fún wọn ṣùgbọ́n bá a ṣe ń san owó ni wọ́n ń gbé sókè sí tọ́n bá ti gbé dé tọ́n bá la gbé kókè gbogbo yín náà ti spread ẹ̀ pa gbé kókè bọ́n bá la ṣògùn owó ẹ ti bá wọn spread ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń bá wọn spread irọ́ kí ló dé tẹ́ ṣe máa wá sọ fún victim pé kó má sọ̀rọ̀ ṣé ẹ mọye èèyàn tẹ́ ti sọ bẹ́ẹ̀ fún tí kò dẹ̀ sí láyé mọ́. Sherry tó ṣẹlẹ̀ lọ́jọ́ birthday mi ìyẹn ti lọ. I'm not saying anything on that. Ikú tó bá yẹ kó pa ni ni tó bá ṣe ni ní fìlà ká máa dúpẹ́ ni. Oore ọ̀fẹ́ tí mo rí gbà lọ́jọ́ birthday mi tó bá jẹ́ pé mo rí gbà lọ́jọ́ ní 2019 bóyá bá má débi tá wà lénìí. Mi ò rí oore ọ̀fẹ́ yẹn gbà ní 2019. Wọ́n dẹ̀ jẹ lọ. Gbogbo yín dẹ̀ lè testify sí pé 2019 yẹn ọdún tí wọ́n ní breakthrough nìyẹn. Ọdún tí ọ̀pọ̀lọpọ̀ wọn pààrọ̀ aṣọ ni. Ọdún tí wọ́n jàjàrí oúnjẹ jẹ ni. Wọ́n bà tèèyàn kan jẹ́ pẹ̀lú irọ́ àti ète. Wọ́n fi ń gba owó. Owó tó máa tán. Gbogbo ayé máa tán. Ó máa kù Ọlọ́run nìkan ṣoṣo. Má sọ bẹ́ẹ̀. Torí pé ní tó ní kó dákẹ́ yẹn. Gbogbo ẹ̀dá tó ń sọ fún Mohbad pé kó dákẹ́. Wọ́n lọ́wọ́ sínú kó Mohbad o. Ẹ má gbàgbé pé òkú Mohbad tá ń sọ̀rọ̀ nípa yìí. Àwọn tó gbé travel out. Wọ́n bò mọ́lẹ̀ dọ̀la tí kankan nu yín ò dé béèrè question lé lórí. Wọ́n bò mọ́lẹ̀ di ọ̀la. Àwọn tó gbé Mohbad kúrò Nàìjíríà
wọ́n bò mọ́lẹ̀ wọn ò fi ọwọ́ kan bẹ̀ in as much tí wọn ò ti fi ọwọ́ kan bẹ̀ mọ́mì mi àti dáàdì mi tó ń wò mí ẹ̀yin náà máa fẹnu kan bẹ̀ abẹ́ fẹnu kan bẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tí ò sí Nàìjíríà tí wọ́n sọ fún èmi àti yín pé àwọn náà pa wọ́n àwọn lẹ́mà council ní society so kí ló dé tó jẹ́ pé tó bá parọ́ ẹ máa gbà á gbọ́ tí wọ́n bá parọ́ ẹ máa bá wọn spread ẹ̀ kí ló dé tẹ́ ṣe máa wá ń sọ fún victim tí wọ́n fẹ́ pa pé kó má sọ̀rọ̀ níbo lọ́lọ́run ti sọ pé tó bá fẹ́ pa ẹ́ kó wá fi dá òun níbo lọ́lọ́run ti sọ àwọn ọ̀wà kan wà tó jẹ́ ìwà apànìyàn ni tó bá dẹ̀ ti pànìyàn bíbélì ní ìwọ tó bá pààyàn nípasẹ̀ idà a ó pa ọ́ nípasẹ̀ idà bíbélì ló sọ bẹ́ẹ̀ tó bá ṣépè fọ́mọ èèyàn èpè á jẹ́ titi ẹ bíbélì ló sọ bíbélì kò jẹ́ ìwé tó máa ń pákéjì ọ̀rọ̀ tí ò kí ń fi ẹnu sọ̀rọ̀ tán bíbélì ní bó o bá pààyàn nípasẹ̀ idà bíbélì ò sọ wípé ẹni tó pààyàn nípasẹ̀ idà yẹn tó bá ti wá òun Olúwa òun ti dáríjì wọn ò sọ bẹ́ẹ̀ nu Bible wọn ò sọ bẹ́ẹ̀ nu Bible bíbélì ò sọ wípé kẹ́ ẹ pa ènìyàn kẹ́ ẹ so ènìyàn sí ipò yìí kẹ́ ẹ ní kó lọ mówó wá so níbo ni bíbélì ti wá sọ fún yín pé ẹ̀dá tá a fi sírú ipò yìí pé kó dákẹ́